ta ní jẹ́ Allah nílẹ̀ Yorùbá, ta ní jẹ́ Jehovah nílẹ̀ Yorùbá, ta ní jẹ́ Muhammad nílẹ̀ Yorùbá, ta ní jẹ́ Jésù, Jesus nílẹ̀ Yorùbá. Who is Muhammad nílẹ̀ Yorùbá? Ta mú kolo Muhammad lọ́yọ̀ọ́, ta ní jẹ́ bẹ́ẹ̀? Láti wá sọ Yorùbá dáadáa ní ọmọ yẹn ó lókà, bọ̀ tó bá ti ń sọ English ó tush, orí wa ò pé Ọlọ́run. Tí òye yẹn dé tí mo bẹ̀rẹ̀ sí ní wòye, mo bẹ̀rẹ̀ sí ní ka àwọn àdìsí fúnra mi, mo wá ń kà pẹ̀lú làákàyè, pẹ̀lú ọpọlọ ṣíṣí. Mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àgbákò ló kúnnú tẹ́pẹ̀ ládìsí àbí Aloquiranu tẹ́pẹ̀ Kùránì. Pèrètè ìjòkó lè jọ́ tí èdè àṣà tó bá ti lè parun, ìjọ́ náà ni àpèrètè ìjòkó lè ti parun. Àpèrètè ìjòkó lè jọ́ náà ló ti parun. Ẹ lọ kọ́ ọmọ yín kúrò ní kéwú, àgbákò ni wọ́n ń kó sáwọn ọmọ yín lọ́pọlọ nílé kéwú. Àgbákò, ìtàn òfò, ìtàn irọ́ ni wọ́n ń kó sí àwọn ọmọ yín lọ́pọlọ nílé kéwú. Gbọ́dọ̀ ìtẹ́kì rẹ̀ ìjọba ó kàn ní Bismillahirrahmanirrahim, pé Bismillah nìkan náà nílò níbi tí agbára Bismillah lédè. Àyàwó wèrè. Àti kúò ní ayé tí ojú dúdú, tẹ́lẹ̀ máa ta àwọn èèyàn, tẹ́lẹ̀ máa fi búrẹ́dì, tẹ́lẹ̀ máa fi kó àwọn èèyàn lómi ọbẹ̀ jẹ, tẹ́lẹ̀ máa tọ́ọ̀ṣì ọpọlọ àwọn èèyàn, tẹ́lẹ̀ máa da ọpọlọ àwọn èèyàn rú. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbàgbà, mú kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo bí tẹ́ tó ń tẹ́ láǹfààní látùn ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá, àtúpà wa ò gbọdọ̀ kú, ṣàlàáfíà ní gbogbo wa mú kí wá ní kíkí tó lọ́lájú wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́. Ọmọ ọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi, èmi amọ̀lẹ́bí lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrùwò oníbù ẹja kìkì ọ̀kàsà nílẹ̀ ẹbẹ̀. Kí ni tí àjọ fẹ́ sọ, kí ni tí àjọ fẹ́ pẹ̀kẹ́lù? Ọ̀rọ̀ àwọn àfáà yìí wọn ò ní yé àmìzù wa, wọn ò ní yé tẹ́ra wọn. Mo wo àwọn fídíò kan of recent tí káwọn èèyàn sọ̀rọ̀ lé lórí, ẹ̀rín ń pa mí, níbi tá àfáà kan ti ń sọ gbogbo kótókótó kinní kan ó ṣe màálù kò ṣe màálù. Ìkan náà ó tún padà jáde nígbà táwọn èèyàn tún sọ̀rọ̀, táwọn èèyàn dìbọ̀nkẹ́ ẹ̀ tán sọ pé kinní kan tí wọ́n lọ ń yẹ màálù wò pé ṣé lóòótọ́ ni pé tán bá ti sọ pé Muhammad ti kú, màálù yóò yarí, yóò ṣe gbá kinní kan. Lẹ́yìn gbogbo yẹn, ṣé bó yẹ kójú ó ti àwọn àfáà yìí? Ṣé bó yẹ kán mọ̀ wípé ayé ti kúrò ní ayé 1800, àti wà ní 2025, this is 2020, àti wọ 2026 gan. This is 20th century, 25th century. Ó tún wá jáde, that same àfáà, mo wo fídíò yẹn lánàá, tó tún wá jáde, tó tún lọ bí wáàsí kan, tó tún ti ń sọ̀rọ̀ míì, tí ń sọ lámbà míì kẹtẹkẹtẹ pé Muhammad táwọn ń sọ yìí níbi tí agbára rẹ̀ lè dé, ẹ bá ti rí òkú tó ti kú fún àìmọye ọdún, ẹ porúkọ Muhammad sára òkú yẹn, yóò dìde ní fẹ́wú pé Muhammad tó jẹ́ wípé àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí ó sọ di páìpù lómi ń jáde mẹ́ ní mú. Ní 25th century, láàrin èmi àti sọ̀rọ̀ yìí bá làákàyè mu, ẹ̀yin alágbàkó àfáà yìí, sọ̀rọ̀ yìí bá làákàyè mu. Àti kúò ní ayé tí ojú dúdú, tẹ́lẹ̀ máa ta àwọn èèyàn, tẹ́lẹ̀ máa fi búrẹ́dì, tẹ́lẹ̀ máa fi kó àwọn èèyàn lómi ọbẹ̀ jẹ, tẹ́lẹ̀ máa tọ́ọ̀ṣì ọpọlọ àwọn èèyàn, tẹ́lẹ̀ máa da ọpọlọ àwọn èèyàn rú. A ti wà ní ẹ́rà tá à ń béèrè ìbéèrè, ẹ́rà ìbéèrè la wà yìí, kìí ṣe ẹ́rà ẹ̀tànjẹ mọ́. Who is Muhammad nílẹ̀ Yorùbá? Ta mú kolo Muhammad lọ́yọ̀ọ́, ta ní jẹ́ bẹ́ẹ̀? Ta ní jẹ́ Allah nílẹ̀ Yorùbá? Ta ní jẹ́ Jehovah nílẹ̀ Yorùbá? Ta ní jẹ́ Muhammad nílẹ̀ Yorùbá? Ta ní jẹ́ Jésù, Jesus nílẹ̀ Yorùbá?
ibi tó da ọpọlọ wa rú dé nìyẹn o. Àwọn kan sì jókòó wọ́n sì máa mú àwọn àgbákò irọ́ yìí wọ́n dẹ̀ máa ń lé àwọn èèyàn lọ́wọ́, àwọn èèyàn náà dẹ̀ dìde wọ́n dẹ̀ jókòó léyìí tí wọ́n hun láti gbàtà àti ìwà kékeré, àìmọye ẹ̀tà àìmọye irọ́ tí wọ́n pa fún ọgbàtà wà kékeré. Nígbà tí ojú mi là tán tí Olódùmarè ṣí mi ní iyè tí mo bẹ̀rẹ̀ sí ní ka Kùránì pẹ̀lú ìtumọ̀, tí mo bẹ̀rẹ̀ sí ní ka àwọn hadith láwọn hadith tá a ti kàkàkàkà lékeu tẹ́kẹ́ gbàtà ń kà lékeu gbàtà wà kékeré àbí gbàtà wà ní ìdádí sánáwì tá à ń kéwù gan, tá bá ka àwọn hadith yẹn tìdùnnú láti máa kà táàmọ̀ tínú wọn mọ̀ dùn táàmọ̀ jó. Nígbà tí mo wá tọpọlọ ṣí tí òye yẹn dé tí mo bẹ̀rẹ̀ sí ní wòye mo wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn hadith fúnra mi, mo wá ń kà pẹ̀lú làákàyè pẹ̀lú ọpọlọ ṣíṣí. Mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àgbákò ló kúnnú tẹ́pẹ̀ ládìtì àbí Aloquiranu tẹ́pẹ̀ Kùránì, Aloquiranu tẹ́pẹ̀ Kùránì, àṣẹ́gbà ló kúnnú ẹ̀, ẹ̀tànjẹ gbà ló kúnnú ẹ̀, irọ́ burú ló kúnnú ẹ̀ tẹ́gbẹ́ wá fún wa bíbá ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti mú àwọn ìwé ìwà àwọn gan ò lò láti fi ṣe ètò ìgbésí ayé wọn. Wọ́n kírètì òfin tó fi ń ṣe ètò ìgbésí ayé wọn ni. Ní àwọn ìlú tí ìwé ọ̀daràn ti wá sílẹ̀ Yorùbá, sílẹ̀ Áfíríkà, àwọn gan ò lò láti fi ṣe òfin ìgbésí ayé wọn. Àwa wá ya wèrè ìwé oníwèé bí àwa fi ń dààmú ọpọlọ àwọn èèyàn, àwa gbé àwọn irọ́ òfò kalẹ̀. Ojú ti là, àwọn èèyàn ti gbọ́n. Ẹ́rà tá a wà ẹ́rà ìbéèrè ni, kìí ṣe ẹ́rà pé ẹ̀yà kan máa sọ ẹ́kọ̀ọ́ lókè máa tàwọn èèyàn. Bẹ́ẹ̀ náà ni mo lọ, ó ní program kan tí mo lọ gbà kan, àfáà yẹn onu Ọlọ́run ibi tó bá wà nísìn, onu Ọlọ́run, àwọn pípín gbà wọ́n pa àgbákò irọ́. Làfáà ń sọ́njọ́ náà nígbà táwọn mọ́lúdì kan jọ náà ní lọ́bá ní kó wá ṣe wáàsí kó lè dùn kó lè sọ pé àfáà mọ̀ kéwú, àfáà mọ̀ ìtàn, àfáà mọ̀ ló bá gbé ìtàn ló bá hàn náà bá gbé kalẹ̀ pé níjọ́ kan ṣéhù Ibrahim Niyasi ní bá lọ níjọ́ kan ó débi odò okùnbi tí ó gbà kọjá kò rọ́nà kọjá, odò sì tóbi lọ fẹ́ẹ́, odò sì tóbi lọ, wọ́n ní àwọn èèyàn lè débẹ̀ àwọn èèyàn rọ́nà kọjá. Ìgbà tí Ibrahim ó débẹ̀ ń jẹ báyìí ṣé Ibrahim Niyasi kí tó ṣe mọ́mọ́ o. Ìgbà tí ṣé Ibrahim náà sọ débẹ̀ báyìí ó kàn tẹ́ ìtẹ́ ìkírun rẹ̀, ó kàn tẹ́ sórí omi ni, ó kàn gbẹ́sẹ̀ lórí omi ni, lómi bá ń gbé lọ lórí omi ní bá ń float lọ lórí omi báyìí, ní bá ń float lọ lórí omi. Ó tún ṣe bẹ́ẹ̀ bá àwọn èèyàn bèèrè kí ni tó wí, ó wà lọ wádìí pé kí ni tó wí tó fi gun orí omi yẹn láì rì láì tẹ̀rì. Wọ́n ní ìgbà tó gbọ́sẹ̀ tẹ́ ìtẹ́kì rẹ̀ tó gbé ọkàn ní Bismillahirrahmanirrahim pé Bismillah nìkan náà nílò níbi tí agbára Bismillah lédè àyàwó wèrè. Ìjọ́ wo ni ọpọlọ wa tó fẹ́ ṣí? Ìjọ́ wo ni làákàyè wa tó fẹ́ ṣí? Níbi tí agbára Bismillah lédè, Bismillahirrahmanirrahim ó lè ṣí di òkè àpáta tí ó sì máa rìn lọ. Wàláì mo tó bá ẹ̀rí pé mo bá ń lò wàláì òpònú làwọn tó kù ní Islam tó láwọn ṣe Islam. Káì kí o dẹ̀ mọ́ sọ ní sẹ́ńtúrì tí àwọn ẹ̀kẹ́lẹ̀ mọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn, ká mọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn káwọn ẹ̀dẹ́ tí wọ́n gbà pé bẹ́ẹ̀ náà ló ṣe rí ní àsìkò tá a wà yìí, káwọn ẹ̀ sì máa nílònú, káwọn ẹ̀ máa lè dánú lò lásìkò tá a wà yìí, káwọn mọ́ sọ ìtànjàpá àti yẹn níbo fáwọn èèyàn. Ìjọ ìwọ́lá tó fẹ́ nílàkà, ìjọ ìwọ́lá tó fẹ́ kò lóko ẹrú, ìjọ wo la tó fẹ́ dẹ́kun gbogbo inferiority complex tó ń dà wá láàmú yìí? Ìjọ wo la tó fẹ́ gbọ́n? Mo ń bí ìjọ wo la tó fẹ́ gbọ́n?
wo la tó fẹ́ nílaka, ìjọ́ wo la tó fẹ́ gbọ́n, ìjọ́ wo la tó fẹ́ dẹ́kun gbogbo àkọsẹ̀ àwọn kan tí ò bá ìṣẹ̀dá wa, tí ò bá ìṣẹ̀mí wa mu yìí. Ẹ má jáwọ́ bíbú yóò tẹ̀ iná. Gbogbo èèyàn ọmọ káàrọ̀ òjìrè pátápátá, ẹ má jẹ́ kí àwọn bíbú yóò fi ẹ̀tàn, ẹ má jẹ́ wọ́n fi báyé yín jẹ́, ẹ má jẹ́ wọ́n fi báyé àwọn ọmọ yín jẹ́, lọ́kùn gbogbo àwọn ọmọ yín kò lè kéwú. Ẹ lọ kọ́ ọmọ yín kò lè kéwú, àgbákò ni wọ́n ń kó sáwọn ọmọ yín lọ́pọlọ nílé kéwú. Àgbákò, ìtàn òfò, ìtàn irọ́ ni wọ́n ń kó sí àwọn ọmọ yín lọ́pọlọ nílé kéwú. Ìlú tó ti mú Kùránì wá tán ti mú Kùránì wá, àwọn ọmọ wọn build, wọ́n ti graduate débi pé àwọn ọ̀fúnra wọn build technology, wọ́n wá ọ̀nà báwọn náà ó ṣe wà liberated débi wípé wọ́n jẹ power of the world. Education system tí wọ́n ó standard, wọn ò fi kéwù, wọn ò fi tó education system tí wọ́n. Ilé kéwù kọ́ làwọn ọmọ tí wọ́n ń jí sí, Quran school kọ́ làwọn ọmọ tí wọ́n ń jí sí. Àwọn là ń kọ́ ọmọ tiwọn láti kékeré, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin, ọmọ ọdún márùn-ún, mẹ́fà, tá à ń kó wọn lọ sílé kéwù. Ẹ̀tún wọn mọ̀ kan ayé ẹlẹ́mú wọn lọ sí school fún kòrìkọ́lọ́mù normal school. Láàrín school Islam ni mo mú ẹ lọ, kàkà tí wọ́n fi wọ́n mọ̀ kọ́ wọn ní basic knowledge of the brain, basic knowledge tí wọ́n fi grow, kéwù náà wọ́n àmọ́ kọ́ wọn. Ìtawà rí mú tó jẹ́ pé àǹfààní tí àwọn gbogbo àwọn òbí inú wọn àmọ́ dùn sí, ó ní pé at 7 years, at 6 years, ọmọ mi ti lè ka Quran, ọmọ mi ti gbé Quran sórí. Òpònú ọdẹ ṣíọ̀. Àdé ọmọ ọdún mẹ́fà lọmọ mi ti gbé Quran sórí, kí ló fi ṣe, kí láǹfààní, kí ní wúlò ẹ̀? Ẹ̀dá mi náà, ọmọ yìí tó gbé Quran sórí lọ́mọ ọdún mẹ́fà, kí ni ìwúlò tó fi ṣe? Kí ni àgbéga tó mú bá ìdílé yín? Ẹ wá lọ wo àwọn ọmọ tí wọ́n train education wise, yàtọ̀ sí education ìrọ́ táwọn òyìnbó funfun náà mú wá, láwọn ọmọ tí wọ́n train technologically, láwọn ọmọ tí wọ́n jí ọpọlọ wọn, tó jẹ́ pé ìpìlẹ̀ Yorùbá cultural values wa ni wọ́n fi brought wọn up. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn bí wọ́n ṣe ń ṣe dáadáa nínú ayé, tẹ́ ti gbé àwọn òbí wọn lọ́wọ́ sókè, àti kékeré lọ́mọ míì ti sọ àwọn òbí ẹ̀ di nǹkan. Mélòó náà àwọn ọmọ ti yín tó gbé Quran sórí lọ́mọ ọdún mẹ́fà, ọmọ ọdún méje, lẹ́nì náwó, lẹ́nì nàka sí pé ó soríire lónìí? Mélòó ni wọ́n lẹ́nì nàka sí ipò jẹ́ èèyàn, àfi kí wọ́n máa pa aláǹgbá káàkiri àdúgbò, láàmọ́ lọ Quran competition. Ọmọ mi ló gbé first ní kọ̀mpútà teye ní, ọmọ mi ló gbé first ní Quran competition ọdún yìí. Àwọn òdìdìrìn wọ́n a máa 2,000, 1,000 lé wọn lọ́wọ́. Ó máa ṣe o. Àwọn àfáyín fi yín gbowó Saudi, wọ́n fi yín gbowó Saudi, ẹ̀yin ya òpònú kalẹ̀, wọ́n fi yín gbowó Saudi, wọ́n kọ́ àwọn ọmọ tí yín lé kí wọ́n wá ya fídíò, wọ́n sẹ́ndì ẹ̀sọ́ pé kalẹ̀ rí pàwọn ń tẹ̀nà àwọn ọmọ ní Lárúbáwá, wọ́n á fi ẹgbà, wọ́n fi kọ́ ọmọ ní èdè elédè fún odidi 15-20 years. Nǹkan mà ṣe wá o. Africans, ẹ jẹ́ ká jí. Pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ gbọ́ mi, ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ kí lákàyè wa sọ jí. Ẹ má kù sóko ẹrú, ẹ jẹ́ kójú yín ó là. Tọ́bá ní ẹ̀kọ́ ọmọ lédè Yorùbá, ẹmọ kíní kan Ọlọ́run ní jẹ́ ó fẹ́ lọ sí babaláwo ni, ó fẹ́ lọ tẹ kíní kan ni, ṣùgbọ́n bá ti ń kọ́ Yorùbá nìsín, babaláwo ló fẹ́ lọ sí yẹn. Àmọ́ tó bá ti ń kọ́ èbó yẹn, òun ló lajú. Tó bá ti wá ń sọ Yorùbá dáadáa ní ọmọ yẹn ó lókà. But tó bá ti ń sọ English, ó tush.
orí wa ò pé Ọlọ́run Elédùmarè ń gbọ́ orí wa ò pé àmọ́ lọ́dọ̀ àwọn ládéládé wa náà ló ti bẹ̀rẹ̀ ìkẹsẹ̀ bí wọ́n ti bá gbogbo nǹkan jẹ́. mo ń wo fídíò kábíyèsí onírìṣà kan ní bóyá ànàkọ́ nìyẹn mo ń wo fídíò omi tó ti ń bọ́ ọmọ wọn Tadé ní Kárò tí wọ́n ti ń bá sọ̀rọ̀ wọ́n ń bá ọmọ yẹn sọ̀rọ̀ gbogbo communication tó wọ́n bá ọmọ yẹn communicate gbogbo eré tó bá ọmọ yẹn ṣe èdè Gẹ̀ẹ́sì ní kábíyèsí ń sọ nínú conversation yẹn ọmọ yẹn ò ní capability láti lè sọ Yorùbá tó dáńtọ́ tọ́ǹgì ẹ̀ lẹ́ẹ̀tì fi mọ̀ tọ́ǹgì tọ́mọ yẹn fi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé ilé ò gbọ́ Yorùbá tó bá sọ Yorùbá tátà gágàgá tátàtà ní Yorùbá rẹ̀ ó jẹ́rí nígbà tí àwọn ọba aládé ò bá fi èdè abínibí wọn tí wọ́n jẹ ọba lé lórí tí wọ́n bá fi kọ́ àwọn ọmọ wọn sí àwọn ọmọ sí àwọn táwọn wà lẹ́yìn lè wà ní àwọn náà nǹkan ọmọ wa lédè kí wọ́n láǹfààní pa àfọwọ́sọ àwọn èèyàn jọba ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ láti ibi ààfin kábíyèsí onírìṣà bàbá gbogbo ẹ̀yin ládéládé ẹ̀yin ni custodian of culture and tradition ẹmú tí wọ́n fún yín ẹmú lọ́kùnkúndùn àpèrètè ìjòkó lè jọ tí èdè àṣà tó bá ti lè parun ìjọ náà ni àpèrètè ìjòkó lè ti parun àpèrètè ìjòkó lè jọ náà ló ti parun torí pé ǹjẹ́ ẹ jẹ ọba lé lórí nìyẹn àṣà ìṣe èdè ìmúra ìwọṣọ ìjẹun ìhùwàsí spirituality wa ìbá Olódùmarè sọ̀rọ̀ ìmẹ̀mí tá a ní agbára tá a ní ìtẹ́ ìjọba lé lórí nìyẹn ìjọ tágbà yẹn bá ti wá kúrò lára yín ìjọ tí àṣà yẹn ò bá ti níwúlò lójú yín mọ́ ìjọ táwọn ọmọ yín ò bá ti lè sọ èdè yẹn mọ́ ìjọ tẹ̀yìn ò bá ti fi èdè yẹn communicate mọ́ ìjọ tí gbogbo nǹkan yẹn bá ti kúrò ìjọ náà ní àpèrètè ìjòkó lè ti yẹ̀yẹ́ òun náà ló fà á tó fi jẹ́ pé gbogbo yín yẹ̀yẹ́ káàkiri lónìí ẹ̀yin kábíyèsí ẹ̀yin lọ́balọ́ba ẹ pé ayín wálé ẹ má ta ìbí ẹ ogún ìbí yín mọ́ báwọn tàná ṣe tà á ẹ̀yin náà ẹ má tà á mọ́ ẹ̀yin ẹ rà á padà àwọn tàná tà á ẹ̀yin ẹ rà á padà bó ti lè wù kẹ́ ẹ gbé èbó tó bó ti lè wù kẹ́ ẹ gbọ́ èbó tó kódà kẹ́ ẹ jẹ́ citizen America kẹ́ ẹ jẹ́ citizen Canada ẹ jẹ́ citizen UK ni o France ni o gbogbo country tó lè wù kẹ́ ẹ jẹ́ citizen wọn ò lè mú yín ní ọmọ ìlú náà àlejò náà rẹ̀ sì máa jẹ́ ìlú táwọn sọ ní yín sí tẹ́ tí ń jọ ọmọ ọkọ kí ló dé tẹ́ gbé lárugẹ ẹja ronú ẹja mọ̀ tá à ń ṣe títí nígbà míì tẹ́lá fani àti pàdé mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè Kíjípa ọ̀rọ̀ olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.